Àwọn akẹ́kọ̀ọ́ méjì tún Dawati nílùú Ìbàdàn. Àwọn ọmọ iléèwé girama Model College méjì níròyìn gbọ́ pé wọ́n jí gbé ní òwúrọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, èyí tó mú kí ìbẹ̀rù wà ní agbègbè ọ̀hún àti káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. Ẹni tíṣẹ̀lẹ̀ náà sójú rẹ̀ sọ fáwọn oníròyìn pé ṣe ni àwọn ajínigbé tí wọ́n fi nǹkan bojú ọ̀hún wa ọkọ̀ tí kò ní nọ́mbà ìdánimọ̀ tí wọ́n sì lé arábìnrin tó ń gbé ọmọ lọ sí ilé ìwé. Àwọn ajínigbé náà níròyìn gbọ́ pé wọ́n kó ohun ìjà ogun lọ́wọ́ tí wọ́n sì ń yìnbọn sókè lákọlákọ. Ìbọn yìí la gbọ́ pé ó ba mọ́tò ìyá náà tó jẹ́ RAV4 tó sì ní nọ́mbà KRD 350 GP. Akẹ́kọ̀ọ́ tó fárígá ni àwọn ajínigbé náà fi tipátipá fàwọ̀ inú ọkọ̀ wọn tí wọ́n sì gba ọ̀nà challenge nílùú Ìbàdàn sá lọ. Ìṣẹ̀lẹ̀ náà ni àwọn èèyàn agbègbè náà àti ìyá àwọn ọmọ ọ̀hún ti fi tó àwọn ọlọ́pàá tó wà ní àgọ́ ọlọ́pàá oríta mẹ́fà létí. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Olúṣọlá Ọláyínká Ayọ̀lápé tí wàá ní wọn kò tí ì fi ìròyìn náà tó òun létí rárá títí ó fi di àsìkò tí àwọn kó ìròyìn jọ. Iléeṣẹ́ ọlọ́pàá ò ti fi àtẹ̀jáde kankan síta lórí ìṣẹ̀lẹ̀ yìí.